Ladies and gentlemen, panel of justice, co-debater, and my fellow people. My name is Sirikati the interfere. Me, I want to interfere demand. Timbelegbe mi demand. Tiwonga demand. Kí ló kọ yín? Orí yín ló burú. Ṣé ẹ jẹ́ interview ẹ ó bá yín padà. Good ladies and gentlemen, sọ̀rọ̀ yín bọ́ọ̀lù. Ẹ bẹ̀rẹ̀ tẹ́ fẹ́ bẹ̀rẹ̀ náà. Demand ẹ má bù mí. Me, I want to ask the six question. Demand mo fẹ́ bẹ̀rẹ̀ question me fa six question. Kí ló kọ yín? Orúkọ mi Apankofo. Ọkọ tí wọ́n sọ yín jọ́ tí wọ́n bí. Kọ̀ọ̀kan ilé ayé yín bẹ́ẹ̀. Orúkọ táwọn èèyàn ń pè mí nù ẹ jẹ́ bẹ́ẹ̀. Láyé ẹ̀sìn. Apankofo jẹ́ orúkọ tí wọ́n ń pa túnú ọmọ tó wọ́n sọ̀yàn ní. Èèyàn náà ní alẹ́ àti mi náà lórúkọ. The man name is Apankofo. The man Apankofo 7 years ago. Orí You dey sit. Sit. Èmi máa ń ṣe ti o. Lẹ́yìn tí mo máa rí kan, obìnrin mẹ́fà ni mo fún ní mo sì pété kúrò àti fún 36 millions. Ṣẹ́ta ló bá fẹ́ lá. Ẹni tí mo bèrè lọ́wọ́ yín kọ́ ni the man. Ṣé ẹ máa ń yàgbẹ́ yóò gbẹ́? Ayé yín ti ta. Ẹ̀hún kúrò àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ èèyàn máa ń dọ́gbọ́n fi style pẹ̀lú èèyàn máa ń sọ ni yóò Ó yá ṣé ẹ máa ń yàgbẹ́. ẹ má bínú ẹjọ́ school rẹ lọ. Kí lọ́kàn yín pẹ̀lú school tí mo lẹ́ wọ́n fi question ìbéèrè question lọ́wọ́ mi. Appearance yín ọjọ́ pẹ́ lọ sí good school àwọn Sango secondary school ẹ lọ bí Sango secondary àwọn common street. Kìí ṣe school tí mo lọ nù àti pààrọ̀ Sango ọ̀dẹ́ àwọn fi Sango bù mí kí ló fẹ́ fààyàn fún un. Lọ́nà ilé àwọn òkèlè àwọn ràfíìn. Ẹ dáhùn oje people let me ask the man again the man ṣé máa ń yàgbẹ́. Orí yín dàrú ni a ní etí ìlú ẹbẹ̀rẹ̀ nǹkan mi tẹ̀ ń ṣe pàlàpàlà kí ló tẹ̀ ń wò báyìí. Ọ̀dà the man ṣé tẹ́ bá yàgbẹ́ mọ́ wò gbẹ̀yìn. Èmi ò wá wò kí n tó sojú yín kó sojú mi àbí. Ẹ ìwò gbẹ̀yìn. Gbogbo wò tẹ́yìn wò rí tẹ́ fi di olójú kan. Dìmọ̀ ẹ ṣọ́ra yín o Dìmọ̀ ẹ má fò dùbù mi kí ló fẹ́ fà yín o kí rọ́bìsì. Olójú kan ṣe náwó. The people Dìmọ̀. Parapa orí yín ti dàrú ńlá ká ìṣe bèrè kí àwọn tàbí wà gidi máa ń bèrè ká ní pé mo gbowó lọ́wọ́ yín ẹ mọ̀ fi wérewère ẹ mọ̀ fi bèrè lọ́wọ́ mi ayé yín ti ta. Ṣé ẹ bèrè question àbí mo béèrè? Ẹ ti fa bọ́ ajá jẹun ń gbọ́ yín ẹ̀sán tẹ́ fẹ́ sọ. It's not your fault. Dìmọ̀ ṣé ẹ máa ń tọ̀. Àlà ẹ̀ mọ̀ nǹkan tó ṣe ní ó dàbí kí n fọ ilé. Bíi ti bò kí n mọ̀ sí what I do. What do I do? Ẹ kó sí lọ́jà Dìmọ̀ ẹ kó sí lọ́jà. ẹ dúró ní Dìmọ̀ ṣé ẹ máa ń sùn. You dey sleep. Ẹ̀yin náà ní lójú oorun orí yín bàjẹ́ lẹ́yìn mo sì ń rojú ayé mi fún pé tòlẹ́fùn mo lò gun oorun yín sáàkì mi lára ọjọ́ kejì tó ń bèrè sí mo máa ń sùn yín sùn mo máa ń rìn káàkiri tẹ́ mo fi mọ̀. Dìmọ̀ ṣé tẹ́ bá sùn ẹ máa ń ti window àbí ẹ máa ń ṣílẹ̀kùn lẹ̀. Dìmọ̀ ọ̀daràn ìtàfù mọ́ wá sí. Ṣe tàbí Ìtàfù mọ́ wá kí sí. wàá mo wá ń ṣe é fún yín. Náà Ẹ kó sí lọ́jà. ẹ mọ̀ ń lọ. Sẹ́yìn lẹni state show ni. Àwọn tí wọ́n bá ìtàfù ni mo fi mí lẹ̀. Èmi ẹ fi èmi lẹ̀ hàn bí Mi yín. lè fi yín lẹ̀. Dìmọ̀ hello people my name is Sirikati. Wẹ́n fẹ́ mi ẹ̀jẹ̀ ká ń sọ̀rọ̀.